bọ́lọ̀ ń bá fẹ́ afẹ́ kéèyàn máa kókò ńlé ọkọ mọ́ gbélé ọkọ dalẹ̀ kó bímọ ká kókò kó tún lọ́dọ̀ ọkọ mi nígbà tí wọ́n bá bímọ méje ọkọ méje ni kó sì máa rí bẹ́ẹ̀ afẹ́ fún yàn ní nǹkan jẹ tí ó jẹ́ ìdààmú fún tí kò ó wù ikùn ọkùnrin ó wù bí ìgbà tó lóyún yóò máa dán bọ́rọ́kọ́tọ́ bí ikùn ológógóró tó yẹ pé àfúnjẹ ni lójú ayé àbójú oorun wọ́n fi inú ojà wọ́n fi inú nǹkan mímu àbí wọ́n gbé gbójú oorun yóò ládàá kó ń jẹ nǹkan lójú oorun ilẹ̀ ọmọ báyìí inú ó wù wá ni inú ọmọ ta ìgbà míì yọ yàrá ìgbà tí ẹ̀gún bẹ nínú ikùn tí ń gún ẹlòmíì tá a ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó olúkàkú ti sọ ní ti ń so ohun rẹ̀ tí ẹ inú pé ò tiẹ̀ fẹ́ kan gbádùn mọ́ rárá gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nípasẹ̀ pé àwa lẹ lọ́dọ̀ Ọlọ́run àwọn tí ń ṣẹlẹ̀ sí wọ́n lẹ dọ́fùlẹ̀ ìmánu ń bẹ dọ́fùlẹ̀ ìbáàdà ń bẹ dọ́fù tàwákùlù ń bẹ dọ́fù tàkọ́lá ń bẹ adabul ikhlas lọ́dọ̀ wa ń bẹ nǹkan bá rà sọmọ dárúkọ yìí mo fẹ́ ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí Ibn Qayyim ṣe sọ nígbà tí ń sọ̀rọ̀ sáírù nínú tíra Tibun Nabawi pé n tó ṣe okùnfà tádàwọ̀ fi ń bọ́ pọ̀lọpọ̀ èèyàn bá ń ṣe nǹkan sí yàn ń rán yàn òní táwọn èèyàn pati tí wọn ò ní lẹ́rù gbogbo ẹ̀ bá fẹ́ kọ́ lọ ń dáàbò bo ìkànnù nǹkan tí ó ní púpọ̀ ni pé kọ́ lọ wá bí ìmánì yóò ṣe lékún ìmánì ṣe ń tẹ̀yàn máa ń taná wá káàkiri ìmánì lọ́dọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ sínú Al-Qur'an rẹpẹtẹ yìí rẹpẹtẹ láti Suratul Baqarah ní ti ń gbọ́rọ̀ ìmánì rẹ̀ bọ̀ àyà kejì kẹta ó ti ń gbé bọ̀ bí ṣe ń gbé ọ̀rọ̀ rẹ̀ gbé lọ tí di Suratul Nas nìyẹn bí ìmánì ó ṣe jókòó yìí tàbá ń tìlàwọ́ Al-Qur'an ká tìlàwọ́ ẹ̀ pẹ̀lú tadabbur afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha inú Suratu Muhammad inú Suratu Nisa afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghayri Allah lawajadu fi ikhtilafan kathira fásitì tuti Nisa nù gbogbo àwọn àyà wọ̀nyí àwọn afáwọ́ pẹ̀ alákèsè lọ sí pé ẹ̀kẹ́ Kùránì máa tadabbur ẹ̀kẹ́ ẹ̀ máa ronú lórí kí ni tọ́lọ̀ ń bá yín sọ ẹ ní àníyàn pé ń ṣe tètè bí ẹ̀kọ́ tọ́lọ̀ ń sọ pé kí n ṣe ń ṣe ń put into practice ń tọ́lọ̀ ń sọ pé kí n ṣe tí ìmánì bá ń bẹ tó dúró dáadáa tí èméjì ọ̀bá ìmánì èèyàn àyà kan bẹnu Suratu Mudaththir verse 31 gan ni nínú Suratu Mudaththir àyà yẹn lógójù Surah 74 verse 31 Surah kẹrìnlélẹ́ ní àádọ́rin àyà kọkànlélọ́gbọ̀n àyà tó lóye sọ̀rọ̀ nípa òkà àwọn màlẹ́kà àlẹ́ àti sátà ashar verse 30 ni wa ma ja'alna kí ló wí tẹ̀lé ashaban nar illa malaika wa ma ja'alna iddatam illa fitnatan lil kafaru àyà yẹn wà ń bá lọ tẹ́ débi àwọn tó gbọ́ lọ́n gbọ́ tí wọn ò ṣe èméjì àyà kan oṣù náà ni o torí nǹkan tó pọ̀ mẹ́mẹ́ ọ̀rọ̀ Yahudi mẹ́mẹ́. A'udhu billahi minash shaytanir rajim. mo wá àsìkò ní. wa ma ja'alna ashaban nari illa malaika wa ma ja'alna عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر. جزاكم الله خيرا.
a ti rí pé Ọlọ́run sọ̀rọ̀ lílékún ìmánì àwọn mùmínì àti kí wọ́n má ṣe iyèméjì. Ìmánù tí ò ní iyèméjì inú ó gbọ́dọ̀ máa bẹ fún wa bí ọ̀rọ̀ díẹ̀ mùkọ́dímà díẹ̀ tí mo fi sọ ń pa Ọlọ́run àtagbára rẹ̀ níbẹ̀rẹ̀ díẹ̀ ni o torí ẹ̀yin bá fẹ́ lọ gbogbo orúkọ rẹ̀ gbogbo ẹ̀ láàmú yọ ní táwọn afáà sọ lórí ẹ̀ náà àwọn tafasir lórí àwọn orúkọ ọ̀hún àti iṣẹ́ rẹ̀ àti túmọ̀ tí mẹ́lá rẹ̀. Ìmánì gbọ́dọ̀ jókòó gbáyà tá a bá fẹ́ kọ́lọ́mọ dáàbò bò wá ká ṣe nǹkan sí wa kọ́ mọ́ náà wá ká ná àjẹ́ sí wa kọ́ mọ́ rí ṣẹ́ṣẹ́ ká ná àlùjẹ̀nu wa kálùjẹ̀nu wa padà kọ́ mọ́ lè wọ ọ̀ra wa kọ́ mọ́ lè kó fìtínà bá wa. Ìmánì nípìlẹ̀ protection ọmọ ẹ̀dẹ́ nìyà. Ẹlẹ́ẹ̀kejì òní takwallah. Imam Nawawi rahimahullah ta'ala nu sharh Sahih Muslim òní at-taqwa fi'lu ta'ati wa ijtinabul manahi. Baba Sheikh Muhammad bin Salih Al-Uthaymin tí wọ́n ti débi ọ̀rọ̀ taqwa nu sharh Riyadus Salihin wọn gbọ́dọ̀ tẹ̀mọ́ sábà lónìí pé an yattakhidha al-muslim wiqayatan bi fi'li ma amara Allahu bihi wa ijtinabi ma nahahu anhu. Ìdáàbòbò rẹ̀ èèyàn tí mùsùlùmí ọ̀ dáàbòbò rẹ̀ pẹ̀lú ṣíṣe àwọn nǹkan tọ́lọ̀ ń pààyàn láṣẹ pé kéèyàn ó ṣe káfí jìnnà sí i tọ́lọ̀ ń ṣe léèwọ̀. ẹ̀ ń bá ti nílá wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib wa man yattaqillaha yaj'al lahu min amrihi yusra wa man yattaqillaha yukaffir anhu sayyi'atihi. inú Suratu Talaq Quran chapter 65 aya mẹ́ta aya kejì aya kẹta aya kẹrin Ọlọ́run gbé gbólóhùn takwa ó gbé tẹ̀léra wọn ó sì ń ṣe àdéhùn onínàárà pé ìtẹ́rìírè makhraju làkọ́kọ́ ọ̀nà àbáyọ fún gbogbo problems gbogbo ìṣòro tẹ́ ẹ bá ti rí takwa lẹ́la yìí mà ṣe makhraju fún yín makhraju ayé àti makhraju tàbí kìámà kálọ̀kà àwọn afáwọn onítàfàṣẹ àwọn ọ̀rọ̀ wọn lórí ẹ̀. àdánwò tó bá wa làdánwò ìbẹ̀rù Ọlọ́run tí ò tó ó dààmú wa pọ̀ ó fi wá nẹ́kànnàkàn lọ́wọ́ àwọn ọ̀tá Ọlọ́run àwọn tápẹ́ òkú ni wọ́n ẹ̀yin lálàyé àwa fi ntọ́ yẹ ká ní àfilẹ̀ àní àwa bọ́ sí ipò kan náà táwọn wà òkú jọ kojú òkú lásọ̀rọ̀ wa dà kọ́sọ́ ayé tó nǹkan. ẹlẹ́ẹ̀kẹta òní tawakul àtawakul láàrin àyà ẹlẹ́ẹ̀kẹta Suratul Talaq nígbà tí ń sọ̀rọ̀ yaj'al lahu makhraja ó ní wa yarzuqhu min haythu la yahtasib ó wá ní wa man yatawakkal 'ala Allahi fa huwa hasbuhu. Ànábì Musa alayhi salatu wa salam ẹ má bínú ẹ dákun nígbà tí ń bá wọn ọmọ Israẹli sọ̀rọ̀ gbólóhùn fatawakkalu 'ala Allahi in kuntum muslimin olùmọ́mìnì lára ayé ọ̀kan so ó tó ló mùsùlùmí lára ayé ọ̀kan náà mọ́mìnì máa ń gbára lọ́lọ́run ni ẹ gbára lọ́lọ́run tọ́pẹ́ tó tọrọ wájú olùgbàfà fún un. gbogbo kò sí ẹnìkan tí ó tawakkal 'ala Allah tọ́lọ̀ ní ètò alaysa Allahu bi káfíń abidahu. Ọlọ́run ti tọ́ ẹrú rẹ̀ ẹrú ló fi Ọlọ́run lẹ̀ táwọn tí ò tó nǹkan wá ń dààmú rẹ̀ ẹrú ló fọ Ọlọ́run lẹ̀ ẹ fara ti sọ́dọ̀ rẹ̀ ẹ fẹ̀yìntì ẹ gbẹ́kẹ̀lé nǹkan mi lẹ́yìn rẹ̀. gbogbo support téèyàn máa ń fún yàn lọ́lọ́run fà ní tó ju bẹ́ẹ̀ lọ. ìdúró tí ìtẹ́nìkan kan ò lè fún ni Ọlọ́run máa fún ni. ìlànà ibi téèyàn ọmọ pé wú mẹ́mẹ́ Ọlọ́run ó ṣe fún yàn. ìdúró gbogbo nǹkan ní ọ̀sẹ̀ rẹ̀ kò sáyè púpọ̀. ẹlẹ́ẹ̀kẹta nìyẹn inú ti ń dààmú wa. ẹlẹ́ẹ̀kẹrin onípa àsùnmọ́lọ́hún pẹ̀lú ibadat àsùnmọ́lọ́hún pẹ̀lú àwọn ìjọsìn fún. ẹlòmíín náà wà kọ̀mọ́rún kọjá ọ̀nà wákàtí márùn kọ̀mùkẹ́ náà fi àkàkẹ́ ń bẹ lórúkọ ẹ̀ kóhun jíṣe kọ́dà bí òjúra ká méjì lọ lórí òru kó sì dá wa má àlè kó dún ní ma kọ́ ma fi ilẹ̀ ẹlòmíín ọmọ kọjá àwẹ̀ Ramadan tí ọmọdé àmà ti ta àwẹ̀ ti tẹ́ lọ́dọ̀ rẹ̀ ó tó dẹ̀ mí ìtọ́ bàbá láyé. àìsúnmọ́ Ọlọ́run pẹ̀lú ibadat ó jẹ́ kí gáàpọ̀ wà láàrin àwa àtọ́lọ́run ó jẹ́ káwọn ọ̀tọ́rọ̀ Ọlọ́run ráyè rìn láàrin méjì wa láti àtàkì wa àyè gbà wọ́n pọ̀ lórí wa.
ẹni tó bá súnmọ́ lọ́n pẹ̀lú sísìn lọ́n àwọn àdéhùn ànábì ọ̀sọ́lá ń bẹ lórí ààbò ọlọ́run tí máa ń báyàn tí ẹ̀ bá ti ń sin lọ́run tó sì ń sin tọ́lọ́ ní ó ṣe tó sin tánú ọ̀sán ní ó ṣe ẹ jẹ́ má pèjú kékeré kan wá ẹni tó kírun ọ̀rọ̀ yẹn kátá nìsín tó kí Ayatul Kursi tó kí Suratul Ikhlas méjèèjì yẹn ọgbàjúmọ̀ pọ̀ fún gbogbo ìrun Subuhi àti Maghrib òun ní Suratul Falaq àti Suratul Nas Kursiyu kan Ikhlas mẹ́ta Falaq mẹ́ta Nas mẹ́ta lẹ́yìn Subuhi àti Maghrib ẹyọ kọ̀ọ̀kan láwọn ọ̀run mẹ́tẹ̀ẹ̀ta tó kù ẹ̀ ń bá kẹwọn àdébí yọ wà lábẹ́ zimatillah yọ wà lábẹ́ odi ìsọ ọlọ́run ààbò ọlọ́run tí èdìrún mi ẹni tó ti ké nǹkan tọ́lọ́run ti ń dáàbò bò lọ́wọ́ tọ́ta kan wá wọ́n náà ti wá bá ọ̀nà wo ni ó gbé gbà tọ́lọ́ ò ní lé ọ̀tá yẹn padà ẹ̀yìn ẹ fẹ́ sùn lálẹ́ ẹ ké Ayatul Kursi ẹ ké Suratul Ikhlas ànábì lẹ́yìn òní yẹ kò ní gbó sallallahu alaihi wasallam lẹ́yìn tọ́lọ́ yẹn hafidu fún la yaqrubu shaytan hatta yusbih èsù òní lè dọ́dọ̀ rẹ̀ tí lè mọ́ àbíjánu wọn àrùn wa mọ́ tí a bá yí àbíjánu wọn ó fògùn rẹ̀ tí wọ́n á ṣiṣẹ́ ọ̀nà ìwòlàjẹ́ ọgbà dọ́dọ̀ yín ẹ̀yin tẹ́ ti wà lábẹ́ ààbò ọlọ́run tó sì dájú pé Ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ tí òfin lẹ̀ rí àwọn tápọ̀ oògùn náà fi ń sọ̀rọ̀ àwọn oògùn tó bá jẹ́ ju tiwọn lọ ọba tiwọn jẹ́ àyè má fọ Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ kò sẹ́ni kankan tó lè bírèkì pàwọ́ yẹn ibi àti ní sọ̀rọ̀ táìwà láti ń dé fọ́pọ̀lọpọ̀ wa kákìyèsí ẹlẹ́ẹ̀karùn-ún òní al-ikhlas gbogbo nǹkan mẹ́rẹ̀ ń ta kàṣáájú yìí àti ń ta àkà gbogbo ẹ̀ ń bá ṣe wọ́n torí ìtọ́ Ọlọ́run kọ́mọpọ́lọ́run ti gbà tó ń ṣe lọ́wọ́ òun torí ẹ̀ làwọn afáàfin máa ń tẹnumọ́ yìí pé nǹkan méjì ni má jẹ̀mú gbígba iṣẹ́ lọ́wọ́ èèyàn àwọn nǹkan yẹn láṣàfẹ́kùnú sẹ́yìn tá a fi ní gbà alákọ̀ọ́kọ́ mi ìkìláàsì ni ẹ̀ ń bá sì fẹ́ gbádùn rẹ̀ kọ́ padà sínú sọ́tù Zumar ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run ti sọ̀rọ̀ ìkìláàsì mẹ́rin sọ́tù Zumar àyà kejì àyà kẹta àyà kọkànlá àyà kẹrin Al-Qur'an chapter 39 sọ́tù Zumar. Tanzilul kitabi minallahil azizil hakim. Inna anzalna ilaykal kitaba bil haqqi fa'budillaha mukhlishan lahuddin. Aya àkọ́kọ́ nu ẹ̀kẹ́ ntọ́tẹ̀lẹ̀ aya kẹta. Ala lillahi ddinul khalis. A ti ń gbọ́ ti ń wí. Walladhina ittakhadhu min dunihi awliya'a ma na'buduhum illa liyuqarribuna إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون. قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين. جزاكم الله خيرا. àwọn àyà ìlọ́lọ́yìn pàṣẹ ìkìláàsì ọ wà nù Kùránì ẹ̀ súrà àti gbogbo àmà Suratul Bayyina lam yakunil ladhina kafaru àyà karùn-ún rẹ̀ àyà kẹrin rẹ̀ wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-d-din àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìkìláàsì ni basic foundation fún gbígba iṣẹ́ yẹn lọ́dọ̀ Ọlọ́run gbòǹgbò iṣẹ́ nù tí Ọlọ́run bá fẹ́ gbaṣẹ́ yẹn
ntí ó wà nù sẹ́yìn tọ́lọ́ yìí gbà òrùn pé à ń ṣe nítorí ìtọ́lọ́ àwọn ìbàdá ti tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tá a bá ti lè ṣe pẹ̀lú àníyàn pọ̀ lọ́n pa aláṣẹ pé ká ṣe la fi ń ṣe àṣefọ́lọ́run ni gbogbo iṣẹ́ tí Ọlọ́run yóò máa ṣe pátá ni yóò máa ṣe fún wa níbi kárí ààbò rẹ̀ láyé kọjá lòkè àmàkadé nìkẹ́ lọ́dọ̀ rẹ̀ á rí ẹlẹ́ẹ̀kejì ni alimutaba'a ìtẹ̀lé ẹni tọ́lọ́ ń fi Islam náà sí wa tí í ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam táwọn ayàrá náà pọ̀ nù Quran rẹpẹtẹ inú Suratul Ahzab ayah 31 Surah 33 verse 21 tọ́lọ́ ń sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana dé parí àyà wọn inú Suratul Hashri tí kan náà ọmọ wa ti ké àwọn àyà ń bẹ́ẹ̀ nígbà wọn sì musabaqah lọ lónìí àyà keje rẹ̀ wa ma atakumur rasulu fakhudhu wa ma nahakum anhu fantahu ó ti wà ń bẹ́ẹ̀ Quran chapter 59 verse 7 inú Suratul Nisa àyà 80 rẹ̀ Ọlọ́run ti gbé man yuti'ir rasula faqad ata Allah inú Suratul Nisa yẹ kan náà àyà 69 Ọlọ́run ti gbé wa wa man yuti'illaha wa rasulahu fa ulaika ma'a alladhina an'ama Allahu alayhim minan nabiyyin was-siddiqin dé parí gbogbo àwọn àyà yìí tá a bá papọ̀ nǹkan méjì lọ́lọ́run fi ń sọ ní gbígbà sẹ́lẹ̀ èèyàn tọ́bílọ́run bá ti lè ṣe sẹ́yìn ní tó ní nǹkan méjèèjì la pa àṣẹ nítorí tọ́lọ́run àfitẹ̀lẹ́ sunnah Nabi Muhammad sallam àárí ààbò yìí protection tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ lónìí torí ní tá à ń sọ̀rọ̀ rẹ̀ mo fẹ́ dá padà sórí ẹ̀ ntí mẹ́lá bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ lọ àárí ń pẹ̀lú ọ̀nà tọ́dọ̀ Ọlọ́run ìyẹn ọ̀jẹ̀ kárọ̀rọ̀ tayọ àṣẹ ń de nǹkan mára à ń gbé nǹkan kọ́ra lé gbogbo táwọn yẹn níjẹ àní níjẹ àárọ̀ tayọ ẹ̀ torí pé àwọn ẹni tọ́lọ́ ọmọ sọ ọ̀tá kankan ò lè àtáàkì wa Ọlọ́run dá ìyà padà sórí ọ̀tá yóò fi tọ́ta fẹ́ kó ṣe wá yóò dá padà sórí ọ̀tá yóò mọ̀ sọ̀tá tá a bá lè bọ́ọ̀lù yìí dúró tọ́ nǹkan àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá fẹ́ kọ́ lọ ń dáàbò bo kí nǹkan má ṣeun ọ̀tọ̀ ní kí nǹkan ó ṣe yàn tàkà máa wá ìlàjù fún àfẹ́ kí nǹkan ó ṣe wá àwọn àyà wà nínú Al-Qur'anul Karim táwọn onímọ̀ ní ká dún ní mọ́ kíkè rẹ̀ àwọn àdúrà Ànábì Muhammad àwùdá nàbà wíyà ń bẹ àwọn àfa sọ pé ká dún ní mọ́ tá a bá dún ní mọ́ a wà protected by Allah kó sí kankan tí wọ́n rẹ̀ sí wa tí ó ṣe wa lójú ayé àbójú oorun àlùjànnà náà àbẹ́yàn nǹkan kan ò ní sẹ́yìn Ọlọ́run dáàbò bò yàn eléyìí ò sì níyè méjì inú ọ̀nbẹ́nu tíra ọ̀sẹ̀ ní wáàkì láàrin àwùjọ wa ìtawà nù rẹ̀ ọ̀nbẹ́nu tíra ọ̀nsẹ̀lẹ̀ ní ojúkoro ojú tí gbogbo ayé rí báyìí tẹ́ ọ̀nsẹ̀lẹ̀ sáwọn èèyàn pé Ọlọ́run dáàbò bò yàn àfa Ibn Qayyim gẹ́gẹ́ bí mo ti sọ ọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan ó ní ẹ̀ ń bá fẹ́ kọ́lọ̀ ń dáàbò bò kó lọ́dọ̀ àwọn ọ̀tá ajẹ́ ni oṣó ni ológun ni alásàsí ni onídán ni àlùjànnú ni oníkóso alikitharu min qira'ati suratul Fatiha kí a jẹ́ kí suratul Fatiha ọ̀pọ̀ fatin tá a máa ké Quran chapter 1 suratul Fatiha gbogbo alama ẹ jẹ́ ọ̀pọ̀ fún yín kéke wa ayatul kursi Allahu la ilaha illa huwal hayyul qayyum dé parí ká jẹ́ ọ̀pọ̀ fún yín kéke wal mu'awwidhatayn àti qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas ẹ jẹ́ ọ̀pọ̀ fún yín mẹ́rẹ̀ẹ̀rin tí àyà Kùránì nù tí wọ́n sọ ó wá kó àtàwùdátù nàbàwíyà àwọn àdúrà ìsọ látọ̀dọ̀ Ànábì Muhammad sallam tá a bá ní ibùdó nàbàwí àwọn tàwùdátù a'udhu bi kalimatillahi tammati min kulli shaytanin wa hammatin wa min kulli aynin lamatin a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa a'udhu bi kalimatillahi tammati min ghadabi wa iqabi wa min sharri ibadi wa an yahdurun a'udhu bi kalimatillahi tammati allati la yujawizuhunna barun wala fajir min sharri ma khalaqa wa dhara wa bara min sharri ma yanzilu min as-sama' wa min sharri ma ya'ruju fiha wa min sharri ma yakhruju min al-ardi wa min sharri ma yanzilu fiha wa min sharri fitani al-layli wan-nahar wa min sharri tawariki al-layli wan-nahar illa tariqa yatruku bi khayri ya rahman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan bá lè sí al-ilaj min al-ayn àwọn tàwùdátì wọn bẹ́ẹ̀. Allahumma anta rabbi la ilaha illa anta alayka tawakkaltu wa anta rabbul arshil azim ma sha Allah kana wa man lam yasha lam yakun la hawla wala quwwata illa billah a'lamu anna Allah ala kulli shay'in qadir dé parí àdúà Abu Darda radiyallahu anhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìparí laqad ja'akum hasbi Allah la ilaha illa hu alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim méje lẹ́yìn Maghrib lẹ́yìn subi méje hadith àníyàn sàmẹ́lú gbogbo tí mo ká yìí gbogbo ẹ̀ ló ń bẹ́ nu tíra yìí
pẹ̀lú àdìsí àti ibi tá a bá nu àdìsí rọ́ọ̀kùmù rẹ̀ ọ̀nbẹ́nu tí Ibn Nabawi tí mo gbé dání. àwọn dùá yìí mo ti fẹ́ wọlé lórí láti jọ pẹ̀lú àkọ́kọ́ tí Ibn Nabawi mi tí mo kọ́kọ́ rà yìí láyé $1.70 kọ́bọ̀. àwọn afáwa ọmú jáde inú àwọn tí àwọn ó ṣe photocopy wọ́n bá wa wọ àmọ́ lọ sí photocopy rẹ̀ àwọn tá a lè ka kéwú ká máa kà á àwọn tá a lè ka kéwú ká lọ kà ní ká máa lọ gbọ́nu kẹsẹ̀tì torí nínú nǹkan táwọn afáà ti sọ yàtìkò tá a wà ní pé ẹni tí ó bá lè ké àwọn àyà Kùránì táwọn rẹkọmẹ́ndì yìí kọ́ máa gbọ́ kẹsẹ̀tì rẹ̀ yóò ṣe bí ìgbà tó náà ń ké ni akárasẹ̀ ń tó lè ké dáa ju ẹni tí ò lè ké lọ torí pé ntọ́jáde lẹ́nu ìyẹn dáa ju tẹ́ pé lẹ́yìn tí lásán fi ń gbọ́ lọ lára ń tá a dùn ní ma òun lè léyìn ní wa lára tá a dùn nínú ni gbólóhùn tó gbajúmọ̀ gbogbo aláma tílẹ̀ bá ti mọ́ báyìí lẹ́yìn sọ̀látù subh kárípa ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir 100 láàárọ̀ 100 nírọ̀lẹ́ inú hadith sahih Bukhari anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlẹ́nikẹ́ni tó bá wí gbólóhùn tá a wí tán ní ìsìn 100 láàárọ̀ ó ní nǹkan mẹ́rin lọ́lọ́run ó ṣe fún àkọ́kọ́ nù nǹkan mẹ́rin ni pé Ọlọ́run kọ 100 sẹ́rí lẹ̀ fún Ọlọ́run pa 100 ẹsẹ̀ rẹ̀ fún Ọlọ́run fúnra dé ẹni tó tú okùn ẹrú lọ́rùn èèyàn 10 tó sọdọ̀ lómìnira ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run fi sábẹ́ ẹ̀sọ́ rẹ̀ èso òní lè súnmọ́ hatta yumsi tí èdè àṣálẹ́ ẹ̀ ń bá kàlálẹ́ nǹkan mẹ́rin yóò tó ṣẹlẹ̀ hatta yusbi ló tó parí òun náà èso kankan ní dọ́dọ̀ rẹ̀ títí tí lè má. inú tírà Ibn Nabawi Ibn Qayyim sọ nínú tírà yìí ó lóun wà nígbà tá a fa òun Sheikhul Islam Ahmad bin Taymiyyah rahimahullah ta'ala tí wọ́n mú obìnrin kan wá sọ́dọ̀ rẹ̀ tálùjánu wà lára rẹ̀. Ibn Taymiyyah sọ fún àlùjánu tí ń bẹ lára obìnrin pé kálùjánu ẹ̀ jáde kó ń bẹ̀. àlùjánu wọn á dàn padà pé akhruj karamatan laka ya Sheikh ẹ̀ ń jáde kó ń bẹ̀ ní ìsàpọ̀nlé fún rẹ̀ Sheikh. Ibn Taymiyyah pé ukhruj minhu ta'atan lillahi wa rasulihi la karamatan li jáde kó ń bẹ̀ lẹ́yìn tọ́tẹ̀lá aṣọ ọlọ́ àtúnṣe ni wọ́n fi sàpọ̀nlé fún mi fa akhraja wọ́n ní ó jáde fa kharaja ó sì jáde. almuhimmu ìkànnì àwọn afa wọ́n ní gbólóhùn tá a sọ tán ní ìsìn tí gbogbo àmọ̀ bẹ́ẹ̀ mọ̀ wó la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir tàbí ọmọ níwá kọ́ náà wọ́ kó sí mùsùlùmí tí ẹ mọ̀ 100 ẹ̀ láàárọ̀ yóò fi asábẹ́ òdìṣẹ́ Ọlọ́run àwọn èèyàn ká ti lo ayé kọjá lókè yẹpẹ̀ yìí tí wọ́n kẹrù kíá falùjàmù tálùjàmù wọ́n pé mo fẹ́ kó sára wọ gangan tó ń kẹrù kíá ṣùgbọ́n tí ọ̀jẹ̀ kára rí ó ṣe é wọ̀ ni pé o ti kàdúrà kan láàárọ̀ yìí tẹ́pẹ́ ń bá ti kà á àlùjàmù lè wa rẹ̀ tí lè sú ń fi ọ́ lẹ̀ dalẹ̀ bá sì dẹ̀rẹ̀ yàrá sáré ẹ̀ ti tó kà àlùjàmù ò tún lè dáre yẹn tí ètò dàrọ̀ la bẹ́ẹ̀ yóò ṣe máa bá yí konu ìbá wà pẹ̀lú èèyàn lógún ọdún kò ní ọ̀nà dọ́dọ̀ èèyàn àwa là ń fi tọ́ ẹ ká ṣe é lẹ̀ tá a ṣe tá a fi ní sọ̀rọ̀ àwọn tọ́ ẹ ká ṣe ìkádùn ni mà ẹ bá mọ Kùránì kẹnu wa kọ́ sáfà ní pẹ̀lú Suratul Baqara inú létí ti ń ké Baqara àdúgbò sọ pé sùn ní ọbẹ̀ fún di ọjọ́ mẹ́ta náà sọ hadith àtọ́dà ní ọ̀sálàmù ni ẹni tí ọba ọmọ Kùránì ké tá àlọ́ ọmọ kankan tó ọmọ Kùránì ké Ọlọ́run ti bá wa ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí tí ọmọ Kùránì ké làwọn ọmọ ẹ̀ ti ké Kùránì yìí ẹ láwọn ọmọ yín méjì òjòkó pé Baqara ké ìkọ́bẹ̀ láti verse 1 kọ́ parí ẹ̀ sí verse 160 ó tẹ̀ tí pọ̀ jù 150 ìkejì ògbé láti 150 kọ́ parí ẹ̀ sí 86 sọ parí sí wọ́n dìde gáwó láàrin 30 to 50 minutes wọ́n fi parí ẹ̀ ní wọ́n fi parí ẹ̀ so ti ṣe ẹnu ilé fún di ọjọ́ mẹ́ta pé nínú ilé ti wà lábẹ́ ààbò ṣe ìtọ́nù kankan ò nílé wọ bẹ̀tì fọjọ́ mẹ́ta àwọn tá àti ìlọmọ tá a sì lè dáké ẹ̀rọ akẹ́sẹ̀ ti Suratul Baqara ẹ̀ pílẹ̀ ẹnu ilé yín lónìí ó tún dijọ́ mẹ́rin ẹ̀ tó pílẹ̀ tòní ń ṣiṣẹ́ ọjọ́ mẹ́ta gbáko àárọ̀ ọjọ́ kẹrin tó tún ní dìmí ààbò yìí ọmọ wà kọ̀sáyè púpọ̀ ẹ̀jẹ̀ ń dún bí oní ààbò dé díẹ̀ nìyẹn nínú àwọn nǹkan ààbò ó wá pa àwọn ìṣòro tá a ní tá a fa ọ̀rọ̀ ìdù ti sọ ìkánú ẹ̀ lẹ́ẹ̀kan pé àlàkálà Sheikh Muhammad bin Salih Al-Uthaymin rahimahullah ta'ala inú sẹ́rí Riyadu Salihin wọn mujalladu thalith volume 3 àdábù náà bí a ti ń sọ̀rọ̀ ẹ̀kọ́ oorun wọ́n sọ̀rọ̀ nípa àlá wọ́n ní àlá méjì ló gbajúmọ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn ò fi kún torí pé máa ń ṣẹlẹ̀ ìsì máa ń ṣẹlẹ̀ lóòótọ́ níjọ́ tá a kà ní wàásì Thursdays táwa ń ṣe lọ́dọ̀ wa tá a kà kò sẹ́ni tó dispute ẹ̀ pé kì í ṣẹlẹ̀ eléyìí yẹ̀bùyẹ̀bù àlá lásán ni kò mátà alákọ̀ọ́kọ́ ni àlá tó wá látọ̀dọ̀ Ọlọ́run
èèyàn lálàá yóò máa rí nǹkan àdùnnà inú èèyàn ó dùn yóò jọba lójú oorun wọ́n gba adélé lórí yóò múrúkà ẹ̀ lọ́wọ́ wọ́n máa sọ̀rọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ òkè wọ́n máa lùlù kábíyèsí olójú oorun yóò máa wọlé yóò máa jáde yóò máa fáwọn èèyàn lóúnjẹ jẹ àbí èèyàn ra mọ́tò àbí ọlọ lóyìnbó lójú oorun pé òun ti wọ plane òun ti bára ní London àbí Chicago àbí Washington àbí New York ntọ́pa wa kú Nàìjíríà nù àbí Saudi àbí bẹ̀rẹ̀ Toronto Canada ọmọ yẹn ti lọ sí Qatar inú rẹ̀ ti dùn bòódì